ẹ mọ̀mọ́ ọmọ ìwéra Asamu Ewe ọmọ Yorùbá Asamu Ewe ọmọ tó jáde Asamu Ewe ọmọ tó dáńtọ́ Asamu Ewe ọmọ tó tó tán nípa àṣà nípa ìmọ̀ àti ṣe bàbá tó bí wọn Asamu Ewe Asamu Ewe Asamu Ewe. Akíwa káàbọ̀ sí àkọ́tún ètò Asamu Ewe ní ìkànnì Ahondiwura Studios ṣàlàáfíà làbá yín ẹ̀yin èwe wa àtẹ̀yin òbí wa mò ń rọ̀ wá wípé ẹ dákun ẹ má jẹ́ kí àṣà Yorùbá kó parun lórí wa o. Ètò yìí náà la gbé kalẹ̀ láti máa fi rọ̀ àwọn èwe wa àti àwọn òbí wa wípé èdè wa èdè abínibí wa ó ṣe pàtàkì o ẹ jẹ́ ká rí wípé à ń ṣe àgbélárugẹ rẹ̀ ẹ má wàá gbàgbé o wípé ẹ lè máa tẹ̀lé ojú òpó ìkànnì Ahondiwura Studios lórí YouTube ẹ tẹ̀lé wa ẹ fẹ́ràn wa ẹ ṣàpínkárí ẹ̀ pàápàá jùlọ ẹ rí dájú wípé ẹ tan bọ́tìnì eléyìí tó mọ̀ ràn yín létí nígbàkúgbà tí ètò tuntun tó bá ti ń gorí ẹ̀ yóò ju wa ṣe o láṣẹ Elédùmarè. Ahondiwura òun náà lórúkọ ti tèmi èmi náà sì ni atọ́kùn ètò Asamu Ewe. Asamu Ewe. Asamu Ewe wa ti wà ń kalẹ̀ lónìí láti tún fakọyọ mo fẹ́ kó dárúkọ rẹ fún àwọn aráalé. Orúkọ mi ni Aloko Olawale. Olawale Aloko lórúkọ rẹ ọmọ ìpínlẹ̀ wo gan ni ọ́? Ọmọ ìpínlẹ̀ Kogi State. Ọmọ ìpínlẹ̀ wo? Kogi. Ìpínlẹ̀ Kogi ló ti wá ìjọba ìbílẹ̀ wo? Mọ̀pàmúrò. Mọ̀pàmúrò náà ló ti wá. Báwo ni wọ́n ṣe ń kíra wọn ní ìlú Mọ̀pà? Okun o. Okun o báyìí ni wọ́n ṣe ń kíra wọn. Ó dáa ìbéèrè 10 ló wà nínú àpẹẹrẹ yìí ìbéèrè kan ìṣẹ́jú kan eléyìí tó bá sì gbà á jẹ́ pé o ti jẹ ẹ̀bùn 1000 kan tí ṣe 1000 naira ṣùgbọ́n tó bá jẹ 10 ó ti jẹ ẹ̀bùn 10,000 lórí ètò yàtọ̀ sí àwọn ẹ̀bùn míì tó mú lọlé lórí ètò lónìí. Ṣé o ti ṣetán láti jẹ akíkanjú Asamu Ewe? Bẹ́ẹ̀ni. Ó yá Ṣetán. mú ìbéèrè rẹ àkọ́kọ́. Ìkíni. Ìkíní nọ́mbà kíni? Nọ́mbà ìkíni. Ṣé nọ́mbà 1 ni? Bẹ́ẹ̀ni. Ìbéèrè kíní. Sọ bẹ́ẹ̀. Ìbéèrè ìkíni. Ìbéèrè kíní ó yá o ṣé o ti ṣetán? Bẹ́ẹ̀ni. Kí ni ìyàtọ̀ tó wà láàrin àlọ́ àpagbè àti àlọ́ àpamọ̀? Àwọn àlọ́ àpamọ̀ ni àwọn tí mo fẹ́ sọ ní èdè Gẹ̀ẹ́sì wọ́n máa pè riddles. Wọ́n máa sọ pé wọ́n máa describe kíni yẹn so ẹnì kejì máa wá sọ kíni yẹn. Ṣé o àlọ́ àpamọ̀ àbí àlọ́ àpagbè? Àlọ́ àpamọ̀. Àlọ́ àpagbè ni àlọ́ bíi ìjàpá. Àlọ́ ìjàpá àlọ́ ìjàpá àti. Àlọ́ àpamọ̀ ni eléyìí tó jẹ́ pé tán bá ti béèrè ìbéèrè ẹnìkejì á dáhùn. Àlọ́ àpagbè ni eléyìí tó jẹ́ bíi ti jàpá tó jẹ́ pé tán orin lè wà ń bẹ̀ tán bá ti ń kọrin àwọn èèyàn á máa gbé á fún ọ náà ni torí pé o gbìyànjú pàtẹ́wọ́ fúnra rẹ ṣùgbọ́n o gbìyànjú tó bá a ṣe fẹ́. Ó yá túmú ìbéèrè kejì. Ìbéèrè ìbéèrè kẹwàá. Ìbéèrè kẹwàá ó yá parí òwe yìí o adìyẹ funfun. Mímọ́. Ó tiẹ̀ gbìyànjú ó kàn lè sọ wípé ò mọ̀ gbìyànjú tó bá ní adìyẹ funfun parí òwe náà. Kò lè ṣe kí ni? ṣé mo gbà? Ó ń bi mí léèrè pé ṣé òun ń gbà ẹ̀yin aráalé ẹ jọ̀ọ́ ẹ dákun ó ní ṣé òun ń gbà ó tí ì sọ ìdáhùn. Adìyẹ funfun. Kò lè dúdú. Ọládìyẹ funfun ò lè dúdú ni o gbìyànjú torí àsìkò sì wà ó gbà tún ronú nǹkan míì. Adìyẹ funfun.
mi lè. Sọ̀rọ̀ sókè mi ò gbọ́. Mi lè dáhùn. O ò lè dáhùn ẹ̀. Kí ló dé? Ṣó gbọ́ òwe yìí rí ni? Olawale Aloko. Adìyẹ funfun. Kò ra mọ́tò. Kò ra kíni? Ó mọ̀? Ó lóun ò mọ̀ o. Ó ní adìyẹ funfun kò mọra ẹ̀ lágbà bí wọ́n ṣe máa ń sọ nílẹ̀ Yorùbá nu. Òwe ní adìyẹ funfun kò mọra rẹ̀ lágbà. Ó yá bá mi mú ìbéèrè mi. Ó yá ìbéèrè kèlò. Ìbéèrè kẹrin. Ìbéèrè kẹrin. Orúkọ àwọn tí a bí ní ìdílé Ọbàtálá. Àwọn tá a bí ní ìdílé tí wọ́n ti ń bọ Ọbàtálá. Ṣó mọ̀ wípé òrìṣà lọ́bàtálá nílẹ̀ Yorùbá? Àwọn ọmọ tí wọ́n bá bí ní ìdílé yìí, kí ni orúkọ tá à ń pè wọ́n? Ọba Fẹ́mi. Rárá. Ọba Fúnkẹ́. Gbìyànjú sí. Ọba Fúnṣọ́. Ọba àwọn ìdílé ọba ló ń jẹ́ orúkọ eléyìí tó ń sọ, kì í ṣe ìdílé Ọbàtálá, torí Ọbàtálá òrìṣà ni nílẹ̀ Yorùbá. Ó ní nǹkan kan tá a fi máa ń ṣe ìdámọ̀ òrìṣà Ọbàtálá, ní nǹkan funfun báyìí ni. Kí wá ní orúkọ àwọn ọmọ tá a bá ń bí ní ìdílé Ọbàtálá? Ọbàtálá ni. Ọbàtálá Fúnṣọ́. Ọbàtálá Fúnṣọ́. Ó gbà tún gbìyànjú. Tó bá ti rí àwọn tí wọ́n ń pè ní ẹfún ṣetán, ẹfún ṣe kinní kan, ẹfún wáńdé, ẹfún wálé, àwọn la bí nídìílé Ọbàtálá. Ó káre. Ó yá tún mú ìbéèrè mi. Ìbéèrè keje. Kí ni English ẹ̀? 7. Ìbéèrè keje. Ó yá sọ bẹ́ẹ̀. Ìbéèrè keje. Ìbéèrè keje. Tí Yorùbá bá sọ wípé ó tẹrí gbaṣọ, kí ló túmọ̀ sí? Ó ti kú. Ó ti kú ni o. Tí Yorùbá bá sọ wípé èèyàn tẹrí gbaṣọ, inú mi pé ó ti dágbére fáyé. Pàtẹ́wọ́ fúnra rẹ̀ ó ti gbà. Ìbéèrè mélòó ló ti gbà báyìí? 2 nínú 4. Èyí tó túmọ̀ sí pé o ti jẹ ẹgbẹ̀rún 2 náírà. Ó yá tún mú ìbéèrè mi. Ìbéèrè kẹsàn. Ìbéèrè kẹsàn. Tí Yorùbá bá sọ wípé àkàrà ti tú sépo, kí ló túmọ̀ sí? Wọ́n bá ní àkàrà tú sépo, àkàrà tú epo, kí ló túmọ̀ sí? Ó ti ṣe nǹkan tí ò dáa. Rárá. Ó sì fẹ́ gbà o, ṣùgbọ́n ọ̀nà tó gbé gbà láti sọ òun ló kù díẹ̀ káàtó. Àkàrà tú epo. Ó ti jalè. Kò jalè. Àkàrà tú sépo. Ó ti sá lọ. Kò sá lọ, kò lọ́bi kankan. Àkàrà tú sépo. Ó ti ṣe nǹkan tó dáa. Kò ṣe nǹkan tó dáa. Mi ò mọ̀ o. Ó lóun ò mọ̀ o, ọmọ ọlọ́mọ ẹ̀ lè wá pa mí. Àkàrà tú epo. Tí ó yóò bàbá sọ pé àkàrà tú sépo, èmi ò wá fẹ́ràn bó ṣe wá sọ pé èmi ò mọ̀ yìí o. Ó bá tiẹ̀ gbìyànjú díẹ̀ sí. Kò ṣiṣẹ́. Tí Yorùbá bá sọ pé àkàrà tú sépo, ó túmọ̀ sí àṣírí ti tú. Ṣé ti yẹ?
àṣírí ti tú bóyá èèyàn ń ṣe nǹkan tí ò dá tẹ́lẹ̀ tó wá ń dọwọ́ bò mọ́lẹ̀ tí ò fẹ́ káwọn èèyàn mọ̀ tí àwọn èèyàn wá padà mọ̀ táṣírí ẹ̀ wá tú wá ní àkàrà ti tú sépo àṣírí ẹ̀ ti tú ṣó ti yẹ àkàrà tú epo nù ó káre láì ó yá tún mú ìbéèrè tó kàn. ìbéèrè kẹjọ. ìbéèrè kẹjọ wọ́n ní bí ilé gbajúmọ̀ ti dára tó kò lójú o kí ni nǹkan náà àlọ́ ni o àlọ́ àpamọ̀ sì rèé o mọ̀ pé àlọ́ àpamọ̀ ni bí ilé gbajúmọ̀ ti dára tó kò lójú kí ni nǹkan náà. ṣẹlẹ̀ fún mi ní expo ṣé bí àpẹẹrẹ àbí àpèjúwe. àpèjúwe kí n fún ẹ lápèjúwe àpèjúwe ni pé nǹkan náà ó jẹ́ nǹkan tí à ń jẹ nǹkan tá à ń jẹ ni tó jẹ́ pé tó bá mú dání kò gbọ́dọ̀ jábọ́ sílẹ̀ gbogbo ara rẹ̀ kò lójú kankan tí wàá fi rí nǹkan tó wà nú ẹ̀. ẹ̀wà kọ́ ẹyin ni o ó gbà ó pátẹ́wọ́ fúnra ẹ̀ ó mà ti ń fakọyọ ó ti di mélòó. mẹ́ta. ó ti gba mẹ́ta nínú ìbéèrè mẹ́fà a jọ ń pín déédéé ni o ìwọ ní mẹ́ta èmi náà ní mẹ́ta ó dáa àwọ̀ ẹni tí yóò lára wọn lónìí tí ó para wọn láyò ìbéèrè kèlónù. karùn-ún. ìbéèrè karùn-ún dárúkọ nǹkan méjì tí à ń fi ìlù bàtà ṣe ǹjẹ́ o mọ ìlù bàtà ìlù bàtà tí wọ́n máa ń lù kí la máa fi ń ṣe. wọ́n á fi ń lu ìlù. ìlù à ń lu ìlù náà ni. wọ́n á fi ń jó. tán bá lùlù sí à ń jó sí i. wọ́n máa fi ṣe fún entertainment. wọ́n ń lù fún kí ni. wọ́n ń lò fún entertainment. kí tún ni. ó ti dárúkọ. ó sì ẹyọ kan ni mo sì lè fún ọ díẹ̀ ṣùgbọ́n ó tún ní pàtàkì nǹkan tá à ń fi ìlù bàtà ṣe. ó tún jókòó dáadáa ó yá rò dáadáa àsìkò díẹ̀ sí wà. ẹ̀yà ìlù bàtà. wọ́n máa ń fi ṣe bíi tí wọ́n bá fẹ́ sọ fún tí wọ́n fẹ́ communicate wọ́n máa fi ń sọ̀rọ̀ ó káre láì ṣùgbọ́n òyìnbó tó wá fi sọ̀hún òun ló fẹ́ òsórí kọ́ ni òyìnbó tó fi sọ̀hún òun ló jẹ́ kó dùn mí dẹ̀ wọ́n máa fi communicate ṣùgbọ́n ògbà náà torí wọ́n máa fi ń sọ̀rọ̀ irú tá a bá sọ pé àbùlà méjì pán gàngàngàngàngàngàngàn à ń fi bàtà a fi ń lùlù bàtà sì tún jẹ́ ìlù tá a máa ń lù fún ọba nílẹ̀ Yorùbá a máa fi ń kíyàn a tún máa fi ń bára wa sọ̀rọ̀ ṣó ti yé ọ ó káre láì máa fún ọ léyìn náà máa fún ọ léyìn ó di mélòó tó gbà báyìí ó di 4 ó ti jẹ́ 4 lórí ètò ó yá tún mú ìbéèrè mi. ìbéèrè kejì ìlú wo nílẹ̀ Yorùbá ni oyè ọba rẹ̀ ń jẹ́ Ọ̀kẹ̀rẹ̀. Àkúrẹ́. rárá Àkúrẹ́ olóyè mẹ́kùn kì í ṣàkúrẹ́ Ọ̀kẹ̀rẹ̀ ìlú náà ìpínlẹ̀ Ọ̀yọ́ ló wà o. Ifẹ̀ ò sí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ìpínlẹ̀ Ọ̀ṣun nìfẹ̀ wà Ọ̀kẹ̀rẹ̀ ti ìlú Ṣakí. Ọ̀kẹ̀rẹ̀ ti ìlú Ṣakí ó ti gbà á pàtẹ́wọ́ fúnra ẹ̀ ó ti di mélòó báyìí 5 Olawale Aloko ó ti gba ìdáhùn ògbèrè 5 ó dàbí pé ó tún ti wá fẹ̀ báyìí wípé ó yá kàlìṣó níbẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ó dá lójú pé wàá tún gba ilé ìtókù Àṣàmú Èwe wa lórí ètò lẹ́yìn ó sì lóun fẹ́ ná tán bí owó pẹ̀lú mi o ó yá tún mú ilé ìtókù ká wo ibi tó lọ.
ìbéèrè ẹ má kẹta. jẹ́ kí fìlà ó jábọ́ o. ìbéèrè kẹta arẹwà obìnrin láàrin ẹ̀gún kí ni o ọmọ tí yọ fìlà lórí. arẹwà obìnrin láàrin ẹ̀gún kí ni o. ṣẹ́ni fún mi ní àwùjáre. ẹ́ ṣẹ́ni fún mi ní àpẹẹrẹ. kí n fún ẹ lápẹẹrẹ àbí àpèjúwe. arẹwà obìnrin láàrin ẹ̀gún nǹkan náà ẹ̀yà ara ni ṣùgbọ́n inú ẹnu ló wà. ẹyin. eyín kọ́. àwọn. ahọ́n ni ó gbà á torí eyín gangan ni ẹ̀gún. eyín gangan ni ẹ̀gún eléyìí tí ó wà láàrin rẹ̀ á rí i pé arẹwà ahọ́n ó jẹ́ nǹkan tó rẹwà ṣé o mọ nǹkan tó máa sọ pé nǹkan rẹwà tó fine tó beautiful àbí bẹ́ẹ̀ kọ́ ahọ́n jẹ́ nǹkan tó rẹwà ó mọ́ lóló láàrin ẹ̀gún eyín báyìí nítorí ẹ̀ lọ́pọ̀ ìgbà tí o bá ṣe àṣìṣe tó fi eyín gé ahọ́n jẹ báwo ló ṣe máa ń rí lára. wọ́n máa ń dùn mí. ó dùn án arẹwà láàrin ẹ̀gún ahọ́n ni pàtẹ́wọ́ fúnra ẹ̀. ìbéèrè tó gbẹ̀yìn fún Ọláwálé Aloko ẹ gbà mí onílò ní jẹ́ ẹni àbẹ̀lọ́wọ́ ẹ̀ lórí ètò. ìbéèrè kèlò. ìbéèrè kẹfà kí ló bọ́ sómi o tí kò rò tó mú. ẹ mọ̀ pé tí nǹkan bá bọ́ sínú omi wàá gbọ́ tó dún tùm ṣùgbọ́n kíní yìí tó bá bọ́ sínú omi àní gbọ́n kankan kí nìkan náà. òfurufú lè bọ́ sómi. ó yá ronú sí i kí ló bọ́ sómi tí kò rò tó mú. omi náà kọ́. gbìyànjú. ẹ fún mi ní àpẹẹrẹ. kò sí àpẹẹrẹ tí mo fẹ́ ṣe torí kò sí bí mo ṣe fẹ́ júwe nǹkan náà ó kéré púpọ̀ ó kéré jọjọ ó tínrín kò wúwo lọ́wọ́ ó fúyẹ́. pépà. àwọn aránṣọ ló máa ń lò. àwọn tó ń ránṣọ ló máa ń lò. nídù. kí ni nídù ní Yorùbá? kí ni nídù ní Yorùbá? ó ti gbàgbé ó lóun ti gbàgbé nídù náà sì ni o àmọ́ ewo ti òǹkà ti jálẹ̀ ìṣẹ́jú kan ti pé bó ní ká ṣe báyìí ẹ̀yin ará ilé. ó gbà ẹ gbà mí ó mọ̀ lóun gbà wọ́n ní abẹ́rẹ́ ni lóòótọ́ àmọ́ èdè òyìnbó ló fi sọ ṣé ká fún ni ẹ̀yin ará ilé ẹ bá ń fi síbi kọ́mẹ́ǹtì ẹ fi síbi àríwísí ṣé ká fún Ọláwálé Àlòkò àbí bó o ni àmọ́ lọ́dọ̀ ti tèmi a lè fún náà nídù abẹ́rẹ́ ni kí ló bọ́ sómi tí òun fún abẹ́rẹ́ ni torí pé ó fúyẹ́ kò wúwo rárá lọ́wọ́ tẹ́ bá sì sọ sínú omi kò ní mọ̀ pé nǹkan kan wọnú òun. èló ló wá pa báyìí lórí ètò arákùnrin? 7 ẹgbẹ̀rún 7 nínú ìbéèrè 10 Ọláwálé Àlòkò ó gba 7 o. nígbà tí mo ń bọ̀ àwọn ẹnìkan wọ́n sọ fún mi pé mi lè gba ẹyọ kan. wọ́n ní pé ò lè gba ẹyọ kan mélòó ló wá gbà báyìí? 7. ṣé inú ẹ wá dùn? dùn dáadáa. èyí ni pé ó fakọyọ lórí ètò pàtẹ́wọ́ fúnra ẹ lẹ́ẹ̀kan sí i. máa lọ fakọ. wàá lọ ṣe kí ni? máa lọ fakọ. wàá lọ ṣakọ. sí àwọn ta ni? sí àwọn nǹkan tí wọ́n sọ fún mi pé mi lè gba ẹyọ kan. àwọn ẹ̀gbọ́n rẹ̀ àtàwọn ọ̀rẹ́ rẹ̀. bẹ́ẹ̀ni. wàá lọ ṣakọ sí wọn. bẹ́ẹ̀ni. ó ti dáa. ó dáa o
ní abala tó kàn báyìí àmọ̀ gbàlejò lónìí ó yá abala tó kàn òun náà ni abala tí wàá ti mú ẹ̀bùn pàtàkì tó wà nínú bẹ̀m̀bẹ̀ yìí wàá mú pépà eléyìí tá a ti ra síbí ohun tó bá mú níbẹ̀ ká jáde fún wa ká mọ̀. apẹ̀rẹ̀ ṣé o mọ tó ń jẹ́ apẹ̀rẹ̀ o mọ tó ń jẹ́ apẹ̀rẹ̀ èyí ni pé tí mo bá ṣí bẹ̀m̀bẹ̀ yìí o lè mọ tí o lè mọ ẹ̀bùn tó jẹ́ wàá gbìyànjú ó dà. tọ́ ó gbáre o apẹ̀rẹ̀ ni eléyìí kí ni wàá fi ṣe kí ni wọ́n fi ń ṣe èmi náà fẹ́ béèrè lọ́wọ́ ẹ nì wípé kí ni wọ́n fi apẹ̀rẹ̀ ṣe. wọ́n máa fi ń kó nǹkan. wọ́n máa fi ń kó nǹkan a sì ní apẹ̀rẹ̀ ńlá a ní kékeré nílá àwọn àgbẹ̀ wọ́n máa fi ń kó èrè oko bóyá bíi iṣu ẹ̀gẹ́ àtàwọn nǹkan míì tí wọ́n bá kó lóko àwọn míì náà wà tí ó jẹ́ pẹrẹsẹ tí wọ́n lè fi ta ọjà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n irú eléyìí a lè fi kó nǹkan sí nílé ìdáná a lè fi kó nǹkan sí nínú ilé àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ni. tó Ọláwálé apẹ̀rẹ̀ yìí ẹ̀bùn ti tẹ̀ ní kí ni wàá fi ṣe tó bá délé. mo máa fi. kí ni wàá fi ṣe. bíi kóńbà àti ìlarun. wà á kó sínú ẹ̀ ọ̀kàrẹ̀lá àti ìparun wà á kó sínú ẹ̀ ó dà ó ṣe ó yá dúpẹ́ lọ́wọ́ àwọn tí ó fún ẹ lẹ́bùn lórí ètò. ẹ ṣé o ṣé mo dúpẹ́ o mo dúpẹ́ dáadáa. sọ sínú gbohùngbohùn. mo dúpẹ́ o ẹ ṣé o mo dúpẹ́ dáadáa. ọ̀kàrẹ̀lá ṣùgbọ́n a tún ní ìwé ẹ̀rí fún ọ láti fi ṣàfihàn rẹ̀ wípé o kópa lórí ètò Àṣàmú Èwe ṣé o fẹ́ràn rẹ̀. mo fẹ́ràn rẹ̀ dáadáa. ṣé inú ẹ dùn wípé a fún ọ ní ìwé ẹ̀rí. bẹ́ẹ̀ni. kí ni ìwé ẹ̀rí kí ló túmọ̀ sí bó o ṣe gbà yìí. ó ṣe mo. ó ṣe dáadáa ó jẹ́ ọmọ Yorùbá àtàtà ó káre láì. bákan náà la tún ní ẹ̀bùn fún ọ lórí ètò gẹ́gẹ́ bó ṣe jẹ́ akẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́. ẹ ṣé dáadáa. ẹ ṣé ó dáa ẹ̀yin náà ẹ ṣé o pé ẹ farahàn lórí ètò Àṣàmú Èwe ó yá wá bá mi dúpẹ́ lọ́wọ́ àwọn tó ṣe ètò yìí àtàwọn tó fún ẹ lẹ́bùn bá mi dúpẹ́ lọ́wọ́ wọn. ẹ ṣé o mo dúpẹ́ dáadáa ẹ ṣé gbogbo mi mo dúpẹ́. ó yá bá mi gba àwọn èwe níyànjú lórí èdè Yorùbá kí ló fẹ́ kí wọ́n máa ṣe nípa èdè Yorùbá. mo fẹ́ sọ fún wa pé kí wọ́n máa lọ sí ibi tó gíga sí pé kí wọ́n máa lọ ní Yorùbá kí wọ́n máa lẹ́nẹ̀ẹ́ kí wọ́n máa kọ́ èdè Yorùbá kí wọ́n sì máa sọ pàápàá jùlọ àwọn òbí ó ṣeun gan ẹ yára lé tọ́ lórí ètò Àṣàmú Èwe ó tún rókè inú o Ọláwálé ní kẹ́yìn òbí kẹ́rí dájú wípé ẹ ń sọ èdè Yorùbá sí àwọn ọmọ sí àwọn èwe wa kí ọjọ́ iwájú ìran Yorùbá kó lè máa tẹ̀síwájú kó lè máa lọ sí ibi gíga ẹ má gbàgbé o wípé ẹ̀yin tẹ́ bá mọ̀ wípé ọmọ yín ó jẹ́ Àṣàmú Èwe tó dáńtọ́ láti kópa lórí ètò yìí ẹ kàn sí wa lójú ìkànnì YouTube ti Ahondiwura Studios Ahondiwura ló kọ ti tèmi ẹ má gbàgbé láti máa tẹ̀lé wa lójú òpó ìkànnì yìí ẹ fẹ́ràn rẹ̀ ẹ pín kárí ẹ̀yin tẹ́lẹ̀dùmarè bá ṣẹ́gi ọlà fún láwùjọ ẹ kàn sí wa káàjọ dòwò pọ̀ kí ètò yìí kó lè túbọ̀ máa tẹ̀síwájú yóò ju wa ṣe ó dàbọ̀.